fọwọ́ sọ̀yà o. Yorùbá ló láṣà o. Ẹ jẹ́ ká jọ gbé lárugẹ. Ọmọlúwàbí ni wá. Kò lè fọwọ́ sọ̀yà o. Ká lè gbádùn Yorùbá o. Ilé tíyá ọmọ Yorùbá jẹ́ àrèlé. Èyí tá a ṣe lóko ẹrú tó ilé tìyá o. Ẹ jẹ́ àrèlé wa ká lè gbádùn Yorùbá o. Ilé tíyá ọmọ Yorùbá jẹ́ àrèlé. Èyí tá a ṣe lóko ẹrú tó ilé tìyá o. Kò sóhun tó dàbí òmìnira ó máa sún mi. Pẹ̀ràn Yorùbá wọn sùn ju ogún mọ̀dé o. Yorùbá nation ní kẹ́nà tí wá ẹjẹ́ àrèlé o. Ẹjẹ́ àrèlé wa ká lè gbádùn Yorùbá o. Ilé tíyá ọmọ Yorùbá ẹjẹ́ àrèlé. Èyí tá a ṣe lóko ẹrú tó ilé tìyá o. ẹ já mọ́ kíra wa kú dédé àkókò yìí àkú ọjọ́ méjì mẹ́ta ilé ọ̀dà ọ̀dẹ òdùnbí. bó o lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tiyín. alọ́mọ ìyá ìyá dòdò yín. ẹjẹ́ àrèlé wa ká lè gbádùn Yorùbá o. ilé tíyá ọmọ Yorùbá jẹ́ àrèlé. èyí tá a ṣe lóko ẹrú tó ilé tìyá o. àkàndá aló. Yorùbá nation là ń fẹ́ o. Yorùbá nation lórílẹ̀‐èdè wa. Yorùbá nation òmìnira dé ẹjẹ́ lọ. Yorùbá nation là ń fẹ́ o. Yorùbá nation lórílẹ̀‐èdè wa. Yorùbá nation òmìnira dé ẹjẹ́ lọ. ilé olómìnira Yorùbá ojúnà láti jẹ́ kó wá sí àṣeyọrí. ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ó fọwọ́sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ká lè délẹ̀ ìlérí ká lè dé Kínánì tiwa. Yorùbá nation Yorùbá nation Yorùbá nation. Àkàndá mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ tí ń jà rìnrìn nílẹ̀. Kí lọ̀rọ̀ tí ń jà rìnrìn nílẹ̀ nípa petition àbí referendum. ilẹ̀ ta jogún kó má di tàlejò. Kí ni ìyàtọ̀ nínú petition àti referendum? A ṣàlàyé fúnra wa bákan náà la ṣàlàyé bá a ti máa sáyìn petition yẹn tí yóò fi délé tí yóò fi dóko. Ṣé lóòótọ́ òun ló yẹ ká sáyìn petition ní NAS? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sẹ́ndì ẹ̀sìn mi hello Mr. Akanda aníkà confam ni o ṣe lè real because oríṣiríṣi ni wọ́n ti sẹ́ndì sí mi sẹ́yìn tí mo máa ń sọ fún wọn wípé fake ni propaganda ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n á fẹ́ confam pé ṣé eléyìí náà sọ́tọ̀nà àbí ọ̀tọ̀nà. Ìwádìí wo lèmi Àkàndá ọ̀rọ̀ Awikonko ṣe nípa rẹ̀ mò ń bọ̀ wá. Yorùbá nation the benefits nínú apá ìkíní
wọ́n yànnà náà àwọn ọ̀rọ̀ tó ta kókó sí wa ọmọ Yorùbá tó bá gbọ́ àti apá kejì yìí tí ó bá yí padà tó ní ohun ọ̀mọ́ tá à ń ṣe. Ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́rán. Kí ló ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́rán kó máa wù yé. Àkàndá ẹ̀kẹ́ sálára ẹ̀kẹ́ sájẹrò ẹ̀kẹ́ sí ọwọ́ àràngún àga ẹ̀kẹ́ sọ̀ràngún léèlá pé mi Àkàndá fẹ́ sọ̀rọ̀. Tómi lọ ṣàgùn sí. Tómi lọ ṣàgbèlò sí. Tómi pé lápèta o. Ajagun lára rẹ̀ láti rí i pé ká kọ lẹ́tà sí National Assembly ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ká pè fún referendum. Ìgbà tá a wá jókòó tá a wá wò ó a rí i pé tá a bá ní ká fogun gbà á kò ní pé wá ta ló máa wíìnì ta ló máa lùsì ta ni yóò ṣẹ́kù ta ló máa bógun lọ a rí i pé yẹn ò ní pé wá àyè ẹ́ sẹ́lẹ̀. Ẹlẹ́ẹ̀kejì náà ni pé kíkọ lẹ́tà sí National Assembly ẹ̀ńbà ti róyún Fúlàní ti mọ̀ pé funfun ni yóò fi bí ẹ̀ńbà ti rí àwọn wọ̀nyẹn dáadáa ti mọ̀ pé kò sí nǹkan kan tí wọ́n ṣe fún wa láti ràn wá lọ́wọ́. Ìyẹn la fi sọ result sí ká gba diplomatic way. Ìyẹn ni wípé káàrin lọ́nà tó bá òfin mu ká kọ petition ká bùn àjọ United Nations gbọ́. United States of America, United Kingdom, ECOWAS, African Union, ìjọba Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kábù wọn gbọ́. Tẹ́ bá gbọ́ sẹ́yìn nínú àwọn rẹ́kọ̀dù tí mo ti ṣe àti àlàyé tí mo ti ṣe nípa Yorùbá Nation ẹ máa rí i pé mo máa ń sọ̀rọ̀ kan wípé tó bá jẹ́ lóòótọ́ la fẹ́ béèrè fún referendum a gbọ́dọ̀ bájọba Nàìjíríà jà. Ìdí ni wípé tá a bá gbálé tá a gbàta orí àtàn náà là ń kó bọ̀. Tá a bá la fẹ́ ṣe referendum kì í ṣe nǹkan tá a lè ṣe nínú pálọ̀ kì í ṣe nǹkan tá a lè ṣe online ohun tá a máa ṣe bí ìgbà téèyàn bá ń dìbò ni mo ti ṣàlàyé ẹ̀ sẹ́yìn lélẹ̀ tó túmọ̀ sí wípé ìjọba wọ́n gbọ́dọ̀ organize ẹ̀ fún wa bí wọn ò bá organize ẹ̀ fún wa wọ́n gbọ́dọ̀ gbà wá láàyè láti organize ẹ̀. ṣé mọ̀ pé tí àlàáfíà bá wà èèyàn máa láǹfààní àti jáde láti wá dìbò bí ó bá sí àlàáfíà kò sẹ́ni tó máa jáde láti sọ pé ó ń fẹ́ dìbò níbi kankan. eléyìí ni mo fi máa ń sọ síwájú wípé ọ̀nà yóò wù ká fẹ́ gbà á negotiate pẹ̀lú ìjọba Nàìjíríà ni á gba ọ̀nà ìrọ̀wọ́rọ́wọ́ á jẹ́ kó yé wọn wípé ọ̀jọ̀gbọ́n pọ̀ nínú ìran Yorùbá ọ̀mọ̀wé pọ̀ láàrin wa onímọ̀ ìjìnlẹ̀ onímọ̀ ẹ̀rọ wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn ìgbésẹ̀ tíran Yorùbá ń gbé nìyí tá a dẹ̀ nígbàgbọ́ wípé Yorùbá Nation ó máa tẹ̀ wá lọ́wọ́ àti rí àlá ẹ̀ àti rí vision ẹ̀ àti rí ìran ẹ̀ àti rí ọ̀nà tí yóò gbà rọrùn fún wa ọkàn wa gba ìgbésẹ̀ ni. mo sọ fún yín wípé ìgbàkígbà tá a bá máa ṣe referendum tàbí petition
èmi Àkàndá wà nínú ẹni tí yóò sọ fún yín pé ó tó àkókò. Oríṣiríṣi petition láti rí sẹ́yìn tí wọ́n fi ṣọwọ́ sí wa lórí WhatsApp, lórí social media káàkiri. èmi Àkàndá condemn ẹ̀ because mo rí wípé wọn ò ní gbòǹgbò. mo rí pé àlùwàlá ológin ní ọgbọ́n àti kẹrànjẹ ni because ìgbà tá a ti sọ pé a fẹ́ ṣe referendum, a fẹ́ ṣe petition, àwọn olóṣèlú náà ti gbìyànjú láti create petition on our behalf. kálá bá wọn sáyìn ẹni ìyẹn ni wọn ò bá lò láti against wa wípé àwọn èèyàn tó fẹ́ Yorùbá nation wọn ọ̀pọ̀. oko òjìnà yìí láò gbọdọ̀ kó mọ́. ibi tá a fẹ́ lọ lónìí ò jìn rárá. ọ̀rọ̀ nípa NINAS petition ni ó ti wà lórí WhatsApp káàkiri, ẹ ti ń rí i. ṣùgbọ́n ẹ fẹ́ mọ̀ bóyá òótọ́ ni àbí kì í ṣòótọ́. ẹ fẹ́ mọ̀ bóyá àràn Yorùbá lọ́wọ́ sí àbá lọ́wọ́ sí. ẹ fẹ́ mọ̀ bóyá ọ̀tọ̀nà fún yín láti buwọ́lù àbí ọ̀tọ̀nà fún yín. èmi Àkàndá láǹfààní láti sọ fún yín wípé NINAS petition fún gbogbo wa ni. ó tọ́ fún wa láti buwọ́lù. ìgbàkigbà tẹ́ bá ti bá pàdé, mo fẹ́ kẹ́ share rẹ̀ níwọ̀nba bẹ́ẹ̀ as much as possible. kẹ́ share rẹ̀ dáadáa bí ẹni pẹ́ ní share nǹkan kan míì mọ́. ẹ̀jẹ̀ ó délé, ẹ̀jẹ̀ ó dóko, ẹ̀jẹ̀ ó dé gbogbo ibi tọ́mọ Yorùbá bá wà. wọ́n ṣàlàyé NINAS ní ẹ̀kúnrẹ́rẹ́. màá tún wá ṣe àpèjúwe bá a ṣe máa sáìn petition yẹn. àwa tá a bá ti láǹfààní láti ní àpèjúwe yẹn lọ́wọ́ because mo láǹfààní láti wádìí dáadáa. adẹ̀wádìí dọ́dọ̀ bàbá wa Professor Banji Akintoye, bàbá fọwọ́ sí, àti pàápàá presently bàbá ni alága NINAS. NINAS là ń pè ní Nigerian Indigenous Nationalities Alliance for Self-Determination. NINAS, Nigerian Indigenous Nationalities Alliance for Self-Determination. Yorùbá nìkan kọ́ ló wà ní NINAS. ẹ̀yà Ìgbò wà ń bẹ̀, Niger Delta ń bẹ̀ ń bẹ̀, Middle Belt wà ń bẹ̀, àwọn Lower Niger wà ń bẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo láǹfààní àti sọ fún yín wípé àwọn tó wà ń bẹ̀ wọ́n máa tó 75% population Nàìjíríà láwọn ẹ̀yà tó kóra wọn jọ tí ń jẹ́ NINAS yìí. now ó máa tá a bá Alliance for Self-Determination òun gangan làpèdélẹ̀ rẹ̀. tẹ́ bá rántí àwọn àjọ kan tàbí àwọn ẹgbẹ́ kan wọ́n fúnjọba ní 90 days pé kí wọ́n fi gbà wọ́n láàyè láti pé àwọn fẹ́ self-determination. lẹ́yìn tí 90 days yẹn lapse ni wọ́n fún ìyẹn bẹ̀rẹ̀ láti December 16th 2020 sí 17th of March 2021.
bíi nǹkan kan tá a kọ́kọ́ máa lò ná ká tó béèrè fún self determination ṣùgbọ́n ẹ mọ̀ wípé kò sí yàtọ̀ nínú ọmọ bántálẹ́ àti federal government àti state government inú àpò kan náà ni wọ́n ń pẹran sí wọn ò dẹ̀ ní fẹ́ kí ẹran ó kò lẹ́nu ọ̀kúndùn wọn àwa tí wọ́n ń fìyà jẹ làwa mọ̀ wípé a fẹ́ gba ẹran tí ń bẹ lẹ́nu wọn a fẹ́ jẹ́ kó yé wọn wípé kì í ṣẹnu ọ̀bọ tí wọ́n nìkan lè wòrà ti dùn ó yẹ kó dùn lẹ́nu agilintí tiwa náà ìdí nìyí tèmi àtẹ̀yìn ta fi nílò ìgbésẹ̀ tó pọ̀ mo sọ fún ilẹ̀ kan mo ní àwọn tó wà nínú ninas àwọn náà ni Yorùbá Igbo Middle Belt South South àti Niger Delta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí 30 days tí wọ́n fún àwọn governors ìyẹn bẹ̀rẹ̀ láti March 17th sí April 17th nínú ọdún tá a wà yìí. bá a ṣe máa ṣàyìn rẹ̀ rí o a máa kọ orúkọ wa èmi ti ṣàyìn tẹ́lẹ̀ mo kàn fẹ́ fi hàn àwọn tí ò yé ni location 419 Nàìjíríà ìyẹn ti wà ń bẹ̀ already. Yoruba land ẹ máa click Yoruba.